ìjà la máa ń jà kiri olórin náà nù o ayé tí sin Àlàó ni mo ń wí mo bẹ̀rẹ̀ eré mi eré Fuji ní 1983 ni ẹ lọ bẹ̀rẹ̀ dáadáa mi ò parọ́ yẹn tó bá ti ẹkùn náà ń parọ́ mọ́ àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ní kalẹ̀ Àlàó Adékúnlé mo kọjá ọmọ ọdún 10 mo ń lọ sọmọ ọdún 11 ní Àlàó mi máa dé bá mi bàbá rẹ gbé bá. àwọn àgbààgbà nínú ẹlẹ́rẹ́ ni mo bá ṣe SULEIMAN náà mi. lóòótọ́ mi ò tí ì dàgbà ọ̀dọ́ sì ni mí ṣẹ́rí pé látẹ̀kọ́ bí wọ́n ṣe ń pè wọ́n àwọn eléré ń ṣeré àwọn eléré àgbà ní Àlàó mi máa dé báyìí àwọn eléré kékeré làwọn dé báyìí dàmí ńlá gbà Ọlọ́run. Ọlọ́run dá mi lágbà Ọlọ́run ẹ̀bẹ̀ ni ó. àwọn aládé ẹ̀jáde kẹwòrán àwọn aládé àwọn òkèrè àwọn aládé ẹ̀jáde kẹwòrán àwọn òkèrè nínú àlàyé àwọn òkèrè nínú àlàyé ẹ̀jáde kẹwòrán. Musa talent ìgbà máa ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ 1993 ni Àlàó mi máa dé máa ṣeré kí mo rán sí ọdún náà mo ń kọrin lọ́wọ́ mo ń ṣeré ní láàárọ̀ ọlọ́yà Àlàó Adékúnlé níwájú wa báyìí níbi junction crown níbi ìdí odò ibẹ̀ ní bá mi Àyìndé mi wá sí o ibẹ̀ ni wọ́n dúró sí èmi dúró ní junction òjògì wa láàárọ̀ ọlọ́yà o ọlọ́wọ́n ọba kọ́ bá mi fọ̀rún kẹ́ bàbá mi Sọ́ọ́líù Adétúnjì Olúbàdàn àná ọmọ ajẹ́rè ẹ̀kọ́ náà ń jẹ́ ní wọ́n jẹ́ nígbà yẹn bàbá ni mo. wọ́n wá ní Ambali ọlọ́run bá ń bẹ̀rù ká Ambali Adétúnjì àbúrò wọn gangan wọ́n ní ọ̀gbọ́n bọ́mọ yẹn ṣe ń fọ̀hún ní Àlàó mi máa dìbà ẹni kò wá rí mi nílé mo lọ sílé wọn níjọ́ kejì wọ́n ní sọlẹ ṣe rẹkọọdù bàbá ni mo kàkà kí n dáhùn omi jẹ lóyọ lójú mi èmi náà. kì í má faragun Àlàó mo bá ṣe rẹkọọdù yẹn. èmi náà ni àṣírí Aranbara nílé tí mo máa ń tẹnu mọ́ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ṣiṣẹ́ àrà sínú ara wọn. gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ Fuji máa fẹ́ jẹ́ ká súnmọ́ bí àtàwa tó jẹ́ pé a nífẹ̀ẹ́ sí orin Ks1 Malaika aláyélúwà tó jẹ́ pé a gbádùn bó ṣe máa ń ṣeré Fuji wọn. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó ń jà ròyìn ní agboolé Fuji pàápàá jùlọ ní orí Ks1 Malaika nípa ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ eré Fuji wọn. gbogbo èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji ó ní wọ́n ti sọ̀rọ̀ yìí lórí ayélujára wípé Ks1 Malaika ó parọ́ ìgbà tí ó bẹ̀rẹ̀ eré ṣáájú àwọn tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ó jẹ́ aṣíwájú ẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan tí èmi Aranbara tí mo bá mú wá mo fẹ́ kẹ́ mọ̀ pé àṣírí ni nítorí àwọn àṣírí tí èmi mú wá ó ti di dandan kó ní ẹ̀rí nínú. màá wá fẹ́ kẹ́ farabalẹ̀ dáadáa o kẹ́ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tí Malaika sọ nípa àwọn ọ̀rọ̀ yìí. ṣé Malaika parọ́ ni àbí kò parọ́? àwọn ògo ló ń parọ́ tálẹ̀ ń lérò pé Malaika ń bá wí nínú àwọn orin tó kọ yìí. Ks1 Malaika ó ti padà sọ ọ̀rọ̀ níbi tí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ tí ó ti fi ábọ̀mù lọ́lẹ̀ ìyẹn Àkànbí Adékúnlé ẹni tó jẹ́ pé ó gbà fún Malaika ní agboolé Fuji. Malaika ti gbàgbọ́ tipẹ́tipẹ́ pé òun ti dá dúró ṣùgbọ́n àwọn olólùfẹ́ Fuji kan òun ni wọ́n máa ń ka Malaika kún àwọn ọmọlẹ́yìn náà
ní Agbole Fuji ṣùgbọ́n Malaika ti wá jáde tán báyìí láti lè fòǹtẹ̀lù wípé òun ò kì í ṣe akẹgbẹ́ ẹnikẹ́ni ní Agbole Fuji àtàwọn ojú tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ń wo òun o. Malaika ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ wípé òun tijú ni o, tí ó bá jẹ́ wípé òun fẹ́ ṣe àṣehàn pátápátá ni ọ̀pọ̀ nínú àwọn olólùfẹ́ Fuji lọ́ọ̀ bá mọ̀ wípé aláyélúwà Ks1 Malaika òun gangan ni òun dá dúró tòun lọ́tọ̀ ni. Ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara, ẹ wá farabalẹ̀, ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ tó kù nígbà tí Malaika tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dáadáa pẹ̀lú àwọn tí wọ́n mú Malaika tí wọ́n fa Malaika lọ́wọ́ sókè tí òun náà fi dẹni tó ń ṣe ábọ̀mù ní Agbole Fuji. Àwọn wo ni Malaika ń dárúkọ, àwọn wo ni Malaika tó ń bá wípé wọ́n tẹ́jú olóore wọn mọ́lẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀ o, gbogbo ẹ̀ náà àṣírí ni. Ó yẹ wá farabalẹ̀ báyìí kẹ́ wá gbọ́ síwájú ohun tí Malaika sọ nípa àwọn òṣèré Fuji colleague ẹ̀ tó kù. Ó yá ẹ jẹ́ ká gbọ́, ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ẹ jẹ́ ká gbọ́. Ó yá. Wa mo ń lọ sọ́mọ ọdún mọ́kànlá ní àlà omi máa dé bá mi bàbá rẹ̀ gbé. Àwọn àgbààgbà nínú eléré ni mo bá ṣe SULEIMAN náà. Nítorí Fuji ni mo ṣe bẹ́ẹ̀ di bọ́ksà Àlàó Adékúnlé. Torí nígbà yẹn ẹni tó pè wá ní kò mọ ọkọ tó bá fọ́n bù àlàyé kí ló wá bù. Táàdẹ̀ mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀. Láti ìsàlẹ̀ kò dé Tábájì títí dòbí di ẹ̀pẹ́tẹ̀dọ̀ ìjà la máa ń jà kiri. Olórin náà nù o. Ayé ètí sin Àlàó ni mo ń wí. Mo bẹ̀rẹ̀ eré Fuji ní 1983 ni ẹ lọ bẹ̀rẹ̀ dáadáa mi ò parọ́. Ẹ tó bá ti ẹ̀kú náà ń parọ́ mọ́. Àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ní kalẹ̀ Àlàó Adékúnlé. Mo kọjá ọmọ ọdún mẹ́wàá, mo ń lọ sọ́mọ ọdún mọ́kànlá ní àlà omi máa dé bá mi bàbá rẹ̀ gbé. Àwọn àgbààgbà nínú eléré ni mo bá ṣe SULEIMAN náà mi. Lóòótọ́ mi ò tí ì dàgbà, ọ̀dọ́ sì ni mí. Ṣẹ́rí gbé látẹ̀kọ́ bí wọ́n ṣe ń pè wọ́n, àwọn eléré ń ṣeré, àwọn eléré àgbà ní àlà omi máa dé bá mi. Àwọn eléré kékeré làwọn dé báyìí. Dàmí lágbà Ọlọ́run. Ọlọ́run dàmí lágbà Ọlọ́run ẹ̀bẹ̀ ni o. Àwọn aládé ẹ̀jáde kẹwòrán àwọn aládé àwọn òkèrè àwọn aládé. Ẹ̀jáde kẹwòrán àwa òkèrè nínú àlàré àwa òkèrè nínú àlàré ẹ̀jáde kẹwòrán. Musa talent ìgbà máa ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ 1993 ní Àlàó mi máa dé máa ṣeré kí. Mo rán sí ọdún náà, mo ń kọrin lọ́wọ́, mo ń ṣeré ní láàárọ̀ ọlọ́yà Àlàó Adékúnlé. Níwájú wa báyìí, níbi junction crown, níbi ìdí odò, ibẹ̀ ní bá mi Àyìndé mi wá sí o, ibẹ̀ ni wọ́n dúró sí. Èmi dúró ní junction òjògì wa. Láàárọ̀ ọlọ́yà o, ọlọ́run ọba kó bá mi fọ̀rún kẹ́ bàbá mi Sọ́ọ́líwù Adétúnjí Olúbàdàn àná ọmọ ajẹ́rẹ́ ẹ̀kọ́ náà ń jẹ́ ní wọ́n jẹ́ nígbà yẹn bàbá ni mo. Wọ́n wá ní Ambali ọlọ́run bá ń bẹ̀rù ká Ambali Adétúnjí àbúrò wọn gangan. Wọ́n ní ọ̀gbọ́n bọ́mọ yẹn ṣe ń fọ̀hún ní Àlàó mi máa dìbà ẹni kó wá rí mi nílé. Mo lọ sílé wọn níjọ́ kejì. Wọ́n ní ṣe ò lè ṣe rẹ́kọ̀dù o bàbá ni mo.
kàkà kí n dáhùn mi jẹ́ ló yọ lójú mi èmi náà. kì í má faragun ọ̀la o mo bá ṣe rẹ́kọ̀dì yẹn kí n tó ṣe rẹ́kọ̀dì yẹn wọ́n ní kí n lọ múrin wá mo wá kọrin dé ọlọ́run máa ní bá mi wọ́n ní orin eléyìí ṣé rẹ́kọ̀dù mẹ́wàá ló fẹ́ ṣe ní kí ló dé tó yìí ìṣẹ́jú mélòó gọ́gọ́ ní rẹ́kọ̀dù tó kó gbogbo eléyìí jọ. orin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yọ kúrò wọ́n ní kí n tọ́jú ẹ̀ kí n sọ́dọ̀ ọjọ́ àjà Àlàó mi máa dìbà irú eléyìí ìjà náà fi ń bá wọn jà Àlàó mi máa. eré àwáyà sọ o àmọ́ tí gbẹ́tẹ̀ sí ìdánù àgbẹ̀rẹ̀ alárìnrìndé olórí tí ògbóyà kò tètè sápamọ́ ní kí amọ̀sá mọ́tàkì ti délé olódùn mo pèdè fún wọn rí mo kọrin tó dùn fún wọn dùn. Àlàó Suleiman gbọ́pọ̀ ńlá dé àgàtú òní Fuji ẹgbà oró lọ. Wọ́n kàn ń bínú orí ni Àlàó máa ló lòdù. Bàbá máa ń bí mi léèrè wọ́n ní kí ló dé sórí rẹ́kọ̀dù rẹ̀. Mọ́lẹ́mí kàn ní kọrin wá kẹ́rù báyìí ni ẹ̀rù ò lè bá wá kí ló fẹ́ kọ. Agbolu ajé tata lọ Àlàmú àwọn làwọn ṣe rẹ́kọ̀dù wọn lẹ́pítì sálámì Haruna Ṣọlá tóbi dórí ìbámi Àyìndé wá sí mi olúwayé kí ló wá fẹ́ kọ́ tó fẹ́ bà wá lẹ́rù àní ológe kúrò. ẹni ọjọ́ lọ́njọ́ náà lọ́hùn bá a ṣe ń lọ lọ́nà a padà lọ́bẹ̀ yẹn mọ́ mo ní kí ló dé àwọn bàbá yẹn ń bù wá náà wọ́n ń bù wá wọ́n ń bù wá àwọn tó ń kì wá ń jọ kínní àná kí náà ṣe fún wa Suleiman náà jẹ́ ń bù wá. Àlàó Adékúnlé Suleiman mi ọ̀rọ̀ yìí mo ní kẹ́ máa gbọ́. ìdí pàtàkì tí ò jẹ́ bí bàbá alájẹ rẹ́kọ̀d sílẹ̀ ni ó títí dé ní. nígbà torúkọ ní àìmọye èèyàn tí wọ́n fẹ́ ṣe rẹ́kọ̀d ní tí wọ́n fẹ́ fún mi lówó ńlá. mo wá délé mo sọ fún màmá mi mo sọ fún bàbá mi ọlọ́run fọ̀run kẹ́sàlì àsùnwò ẹ̀gbọ́n wa. èèyàn ní wà láyé yìí kó má má lálámọ̀ràn tọ̀hún aṣùbù. gbogbo mọ́tò báyìí Àlàó máa ní bàbá mi wọ́n lọ sọ́kò parun ni. bàbá mi wọ́n sọ fún mi pé nítorí owó àwọn tó ń fẹ́ fún ẹ lọ́wọ́ lẹ́nu ní bọ́nà wà tẹ́lẹ̀ kó fẹ́ ṣe rẹ́kọ̀ọ́dì ẹ̀. àwọn bàbá yìí wọ́n wò bóyá máa láta bóyá kò nípa wo wọ́n kówó lé Suleiman mi wọ́n rọ́wọ́ wọn níṣẹ́. owó sì wá ń wọlé wọ́n wá pè é o pé kó wá ṣe rẹ́kọ̀ọ́dì òyìnbó náà bòójì sí tẹ́lẹ̀. Àlàó Adékúnlé máa ní ìbá mi o olórin Fuji mbélò ló ń dúró dẹ̀rù ẹ̀ Sẹ́ríkì náà tó ṣẹ́jú pé rẹ́kọ̀dù mi ti ta 200,000 ẹgbẹ́ bẹ́ẹ̀sì wa náà tó ṣẹ́jú pé rẹ́kọ̀dù mi ti ta 2 million ẹ kọ́lé fún mi. èèyàn tó ṣe rẹ́kọ̀dù lọ́jọ́ yẹn tí ọmọ bóyá òun máa pawó bóyá kò ní pa owó tó kówó lé ẹ owó wa ti fẹ́ máa wọlé báyìí. ìgbà yẹn náà wá rí ẹ Suleiman mi ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò máa fẹ́ rú ẹ̀ Kúnlé Suleiman mi aláwọ̀. Òròlé ayé Dékúnlé lára òròlé ayé òròlé ayé lára òròlé ayé. Àdìbẹ́yàn bá ń bẹ láyé tí o bá ti lọ́lọ́bọ̀rọ̀ Àlàó máa ní ìbàmí tó wá ṣubú. tó bá dẹ̀ tún máa lọ́lọ́bọ̀rọ̀ make sure pé ẹni tó o fẹ́ sọ̀rọ̀ fún nǹkan tó o fẹ́ sọ fún iye Suleiman mi Àlàó
lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òní sọ pé nǹkan sọyọ yé mi wọn kò ṣáà ńlá ni wọn sọ kankan ṣá tó o bá wá ṣubú tán wọn wá sọ fún ẹ pé nígbà tá a sọ fún ẹ ṣe báyìí ìwọ náà ṣe fi lẹ́lómi ìyẹn túmọ̀ sí pé wọn lọ́pọ̀lọ́ SULEIMAN Ìbàdàn ẹ̀mí ẹlẹ́wọ̀n gbogbo àwọn tọ́jú mi lọ lágbọ̀lẹ̀ Fuji ni mo mọ̀ ṣùgbọ́n ó tọrọ tẹ́rì yẹn SULEIMAN mi o ó máa ń kóró létí ló jẹ́ kí n máa lọ tèmi jẹ́jẹ́ lẹ́kúnlé mi ò fẹ́ aláàkúnlé SULEIMAN mi aláwọ̀ rògbòdìyàn lọ́tún lọ́sì aláwọ̀ máa ní bá mi ò fọwọ́ sí mi ò fẹ́ bẹ́ẹ̀ rárá ìgbà yẹn ni mo wá fẹ́ bọ́ta mo wá fẹ́ máa sọ òtítọ́ ṣé gbogbo èèyàn ló fẹ́ gbọ́ òtítọ́ béèyàn bá sọ tòótọ́ pa mí ẹni tó fẹ́ràn mi ò ní fẹ́ gbọ́. ní kúkúrú Adékúnlé mi èmi lọmọ ọbẹ̀ ń tijú ara yẹn sọ pé ọbẹ̀ òmu o wo bí èèyàn tó dà bẹ́ẹ̀ lẹ́mú lọ́jọ́ sí ìpọ́n ló gbé bọ̀ wá sílé. èmi tí ní kẹ̀kẹ́ èmi tí ní kẹ̀kẹ́ débi táyà mọ́tò rẹ̀ èmi àwa bẹ́ẹ̀ni kan jà kí mo lówó tí má ṣe lówó òun kọ́nà tí mo wá ní mo lówó àwọn tó fún mi àlàó máa dìbò àwọn òṣùlẹ̀ kíni kan ṣe. bí n bá lọ́wọ́ lò ní àlàó Adékúnlé máa dìbò mi ò ní ṣe wàhálà mi ò ní pariwo ẹ̀yìn ẹjẹ́ ńlọ́wọ́ náà. nítorí pé èèyàn tó lówó kò déédéé lówó kò jábọ́ láti sánmọ̀ àwọn èèyàn ṣáná fún SULEIMAN mi àlàó kò ní tán lọ́wọ́ yín ẹ̀ ò ní wàhálà ẹ̀ lọ́lọ́lọ́wọ́ bá mi. bí mo ṣe débí àwọn ọmọ ìyá mi ọ̀gbẹ́ni fún mi lówó èyí ní kan pé 1 million fún mi mo fi sára olùgbà kí ló ṣẹlẹ̀ mi ò lè jókòó mi báyìí náà àlàyé ni ẹ pé 1 million fún mo fi sára. iyì ló bá ń borí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àlàó SULEIMAN mi ọba onímọ̀ ẹ̀jẹ̀ o. ibi tí mo bẹ̀rẹ̀ Fuji dé àpọ̀lẹ́wà rẹpẹtẹ láti 1983 nínú gbogbo wa mo máa wọ́n contemporary ismaila o ṣùgbọ́n èmi kọ́ ní ìmọ̀-ìyànnà ẹ̀ fún gbogbo wa ẹ ṣáà máa ṣe fàájì wa lọ èmi ò ṣàfẹ́ wàhálà àtòrí ọlọ́wọ́ bá lọ́tún lọ́sì níwájú lẹ́yìn oníwà tá a máa kọ SULEIMAN mi ẹ má ṣe jẹ́ abára wájà. mo tún kọrin pé ọmọ ọbẹ̀ ń tijú aláyé sọ̀pá ọbẹ̀ òmu o. ẹni dàbẹ̀ fẹ́lẹ́ mú lọ́jọ́ sí fọ́lọ̀ pé ọmọ ọba kò fọ́ rí ẹ má ní mo fọ́ o mi ò fọ́ o. nǹkan pọ̀ tá a máa ṣe sẹ́ mo lè máa lo aago olówó ńlá mo lè máa wọ bàtà olówó ńlá o torí pé màá máa ṣe báyìí pé kó tó ara mi mo lè máa wọ olówó ńlá ṣùgbọ́n tí n bá wọ aago 1,500 naira original ni. mo ní mọ́tò sí mo ní ìbàtà ní mọ́ èèyàn ló fún mi ní táyà sí èèyàn kan fún mi ní bọ́dì sí àwọn kan náà fún mi ní sẹ́rìn tóbi di mọ́tò tó wá máa gawú mi ò gawú bàbá níwálé èmi náà ó padà dolówó ẹ̀yin náà ẹ ò ní mówó tì.